Ni what ni idea we pay o le negotiate plea deal without pay mo fún ẹ ní go ahead. Eh? No, what kind of a lawyer are you? Eh? Wọ́n rí òkú Bọ́lágbadé ní ẹ̀gbẹ́ omi overdosed. Yeah? And you and I am pé Bọ́lágbadé ò kí ń lo drugs. He doesn't take drugs. Abomo. Somo. One witness, Tani, just one, gone because of your incompetence. Eh? Because of your incompetence. One simple task, one task, keep him safe. But you were recklessly impulsive. My days. Now look at me when I'm talking to you. Should we really buy so Mr. Jimba? It is a promise. Should you do bad immediate? My mission to move this by. Get the hell out of my office. I am done out here. What you see? Baby. Shouldn't check he Jemba might get under your skin. Shall I continue, Lati? Lose our case files to eka kolosi trial. Balogun ni ó fẹ́ di san. You really need lana. Oh, annoying. Or not D. In fact, I had to sleep in a motel. But báwo ni ṣe wá fi ṣe case yìí báyìí? Oh. Mo ko ta fẹ́ ṣe mọ́. Last witness ta ní ti lọ. Take it easy. When it's your time to become the senior advocate of Nigeria, you will. And time be your boy about cooking garon. Jẹ́ kí ìyàwó náà is fast kí ọ̀run tó jábọ́. Mi ò rí sí ogbo adi tó ń sọ. Excuse me. Hello? Routine. Báwo dẹ̀ wá ni? Ọmọ lè rí. Má rọ̀jú, ó máa wà okay. I'm not even so concerned about bóyá ó máa wà okay àbí kò ní wà okay. Tó bá bounce back, tí nǹkan kan ṣe physically. The psychological effect. Àwọn tí irú nǹkan báyìí máa ń ṣe, tó máa ń wà able to bounce back after it. Wọ́n wọ́pọ̀ náà. Dẹ́nu máa wà láàrin àwọn kékeré náà tó máa bounce back. Like you did, right? I'm sorry. No, oh okay. Inú kan bí mi ni.
What did the doctor say? Broken ribs, torn ligament, cut in a private part, and some other things. See me ti ẹ fẹ́ fetí sí. Jọ, níbo ni yín sọ fún mi pé òun lọ kí gbogbo eléyìí tó ṣẹlẹ̀? Ọ̀dọ̀ Honorable Albarika. You mean the same Honorable Albarika to man for àwọn ní scholarship? Thank you. Because ìwé scholarship náà ló sọ pé òun fẹ́ lọ gbà. That case, man, make sure pé mo file case immediately. I'll make sure of that. Má dẹ̀ fi sórí social media. Barrister Junior. Nice to meet you. This is slow. Oh. Ẹ fi bẹ́ẹ̀ yàtọ̀ sí ara yín. Ó ti ṣe. That's good. Kí ló wá ṣe tẹ́lẹ̀? In tó ṣẹlẹ̀ ni pé nígbà tẹ́ pátì tẹ́ fọwọ́ kan tẹ́ lù ló náà ra páàkì rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Àmọ́ nǹkan tẹ́mi kan rò ni pé in tó ṣe dispenser òun náà ló ṣàwọn ọmọ. Ìtumọ̀. Nígbà tẹ́yìn náà ò ti fi wọ́n lẹ̀ tipẹ́tipẹ́ àwọn náà dẹ̀ ti ń dá gbígbé ayé wọn láìsí yín bẹ́ẹ̀ nìyẹn. Kí ló ń sọ? Ó ti tọ́dún méjì tí mo ti dé now, 2 years. Ìyẹn ẹ̀ṣẹ̀ wo náà ni mo ṣẹ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn tá a rí irú ẹ̀ rí? Àbá. Ṣé rí tábà kí n wí tẹnu kì í yà tẹ fẹ́ gbò tọrọ. Of course. Eléyìí tẹ ṣe náà kù díẹ̀ káàtó. Àmọ́ nǹkan tẹ́mi kàn rìn bẹ́ẹ̀ tó jáde náà ni wípé sùúrù ni gbogbo ẹ̀ gbà. Díẹ̀díẹ̀ àwọn ọmọ yẹn wọ́n máa padà fara mọ́ yín tó bá ti yá. Ẹ jọ̀ọ́. Òun náà kọ́ ló tún pè yín. Ó ní ilé tó lágídí kò kí ń gbọ́ràn. Ó ní ká kó wa kò fi ṣe business. A dẹ̀ ní kò tí ì sí owó tó bẹ́ẹ̀ yẹn lẹ̀. Kí là ń sọ? Ìgbàgbọ́ ẹlòmíì kan ní wípé tí ìgbín bá tẹnu mọ́gi ń gbà mí ó máa ń gùn. Ṣé fẹ́ gbọ́? Kí ìgbín ẹ̀ kó tẹnu mọ́gi eléyìí jù bẹ́ẹ̀ lọ kò lè yọ nǹkan kan. Ẹ rò bẹ́ẹ̀? Yes, come in. Hi, Daddy. Hey, my princess. Bam, bam, Shower. How are you? Fine, thank you, sir. How are you doing? How are you? I'm good. Founding. Well, fine. Ẹ káàmọ̀. Ẹ rọra, sir. Shower. Ẹ kú ṣẹ́. Pẹ̀lẹ́ rọra. Yes, sir. Ó dẹ̀ wá ní. Yeah, sure. Ṣé ti jẹun? No. Àfi wípé mo ti mọ̀. But ẹ má worry. Máa wo kitchen tí màá bá yín dáná oúnjẹ ṣẹ́gbọ́. Thank you. Yes. Ẹ kú ṣẹ́. Yes, ma, ẹ ṣé. Yeah. Debbie, Sir? àbúrò ẹ̀ ń kọ́? Ó wà. Daddy. Ẹ má ronú. Ẹ má worry, ó máa change. Ṣé ti gbọ́? So, Daddy, ṣé máa tẹ̀lé mi wọ kitchen kájọ dáná àbí ṣé máa jókòó síbí báyìí máa ronú Junior ni? I'll tell you. Great. Ẹ ṣé. Ẹ wò, àìsàn bẹ́ẹ̀ láì bá wọn dá sí. Bẹ́ẹ̀ tí yín rí. Ẹ má gbàgbé mi ìjọba. Ó wà lára yín. Daddy, ó yá now. Let's go. Come on. Oh, yes. Must you eat? Oúnjẹ dára lára. Barrister, why tó ṣe jẹ́ ká fáwọn guys ló ká gbàgbé ọ̀rọ̀ yìí? Honorable, mi ò rí pé owó làwọn guys ń fẹ́ o. Wọ́n fẹ́ gbé yín síta ni. Wọ́n fẹ́ gbé yín láyé lọ́wọ́. Wọ́n dẹ̀ fẹ́ kẹ́ ṣe wọn. Ẹ farabalẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ní sọ kankan. Ẹ fi wọ́n sílẹ̀. Tó bá ti sọ̀rọ̀ èdèbì kan, ọ̀rọ̀ náà á tán fúnra ẹ̀.
gbogbo eléyìí small thing ni ìkọ́ kékeré ni Nàìjíríà wa ẹ̀kọ́ ni gbàgbé gbogbo rẹ̀ it's nothing serious ẹ má worry. ọmọ ẹ̀ṣọ́ ìkòyí ẹ̀ṣọ́ máa dì í lẹ́ẹ̀dógún ó jèrè ọmọ ajífọjọ́ gbogbo tọrọ ogun lọ́wọ́ ọba ẹ̀mọ̀lẹ́. ká máa dúpẹ́ báyìí ló kù. ìwọ náà rí bẹ́ẹ̀ nígbà ẹnìkan ṣoṣo sì wọnú ìlú tó sì ní gbogbo ìlú jìgìjìgì láì ṣe Ṣàngó. àwọn ìjọba tiẹ̀ ti sọ pé ká máa ṣètò ọ̀rọ̀ rọ́bàdé wa o ká máa ṣètò ká máa ṣe gbogbo tó bá yẹ báyìí. ibi tá a ti rí látijọ́ iná náà ibi tá a ti ń sọ látijọ́ iná èmi ò wá mọ nǹkan tó dé tí wọn ò tí ì gbẹ́sẹ̀ kúrò báyìí o. wo èmi ò tiẹ̀ fẹ́ mọ nǹkan kan pa yẹn o kákan lọ rí àṣepa lókù báyìí. tó bá ti yá kò tún pẹ́ mọ́ àbí. àmọ́ àwọn kan ránṣẹ́ wá wọ́n ní wọ́n fẹ́ rí ọba wa. kí ni wọ́n wá wí fún wọn. kí ni mo wí fún wọn èmi lọ́ba ni àbí mo ní ọ̀dọ̀ ọba kan tí mo fẹ́ mú wọn lọ. nǹkan tèmi kan sọ fún wọn ni wípé a lè pé kẹ́ ẹ má ṣe ntẹ́ ẹ bá fẹ́ ṣe o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba ló ń ṣàkóso ìlú wa àti ìlọ́ba o ìgbàkúgbà tá a bá lọ́ba a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ o wọ́n sì padà. yíyún náà ti dà bẹ́ẹ̀. Mr. Junior. Mr. Animation. No. It's Sam. S-A-N. Animation. Iṣẹ́ ni mo ṣe dépò yìí. But first, yà sọ̀rọ̀ lórí kókó nǹkan tó gbé wá. Kéèsì kò lè lọ sí trial. Torí bí kí ni? Torí kò sí evidence fún gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí náà. No evidence. So, ẹ̀rù bóyá màá kàn draft case without witness. Okay. I see. Wo? Bóyá o ní witness o. Bóyá o ní witness o. Ìyẹn ò kàn mí. Ìyẹn tó kàn mí ni pé kẹ́sítọ̀ láti máa gbé client bí káàkiri bí ẹgbẹ́ ẹni tó ti dẹ́ṣẹ̀. Bí ara scott ò tí pronounce has not pronounced him so. Gbogbo nǹkan tẹ́ ń sọ is just mere allegations. Èmi ò gbé client yín síta. Ọdẹ ló pè mí ni. Tó bá tiẹ̀ respect ọjọ́ orí mi, respect ipò tí mo fi ju ẹ lọ náà. Gbogbo social media nonsense yẹn, it has to stop. Or else I will slam you with defamation of character. Ní gbogbo ọ̀nà tó bá mọ̀. Mr. Animasha, ẹ̀kọ́ tí ẹ̀ ń sọ òye mi o. Ẹ dúró, ṣé mi mo dá social media lẹ́nu? Social media. Tẹ́ bá sọ nǹkan kékeré tí orí social media, á sọ ọ́ di nǹkan ńlá. Ṣé ti yé yín? And ó kọ́ wà unfortunate wípé client ní headline báyìí. It's not my fault, is it? Kí ni offer yín? No offer kí client kó wá sí court kó wá defend rẹ̀ kó lè jẹ́ kí everybody mọ̀ pé irọ́ ni à ń pa. Ó mọ̀ pé irú case báyìí nǹkan tí gẹ́yìn bá sọ ni wọ́n máa gbọ́. Ó mọ̀ hot case yìí náà. Ṣẹ́rí girl tí ẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀ tó jẹ́ client tèmi kò kàn lè single out honourable for no reason. Ó lè ṣe she can. Honourable èèyàn pàtàkì ní lórílẹ̀‐èdè yìí náà. Ó yẹ kí wọ́n ti ròyìn tẹ́lẹ̀ kí wọ́n tó gbéra wọn síta. This meeting is over. Okay. Wàá lose case yìí o. Wàá lose case yìí gan. Tó bá dẹ̀ ti lose ẹ̀. Gbogbo gragra tó ń ṣe yìí, àrè á wálẹ̀. Àfi tí orúkọ mi ò bá ń jẹ́ Junior Lawson ni honourable ní sún ẹ̀wọ̀n. I promise you that. You will see. We will see. We will see. Borokini
Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.reffaacademy.org. For more information, you can call Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Ọkùnrin tí gbélé tí bara rẹ̀ lẹ́rù gbéra ńlẹ̀ òdìdè Àlàní ọdẹ akẹ́rẹ́ ọdẹ olóró ẹni oríba lókun bá lága ìgbà tí oríba lókun ló lọ́rọ́ fi ìbọn pa ó sún mi sákàgì ìyẹyẹ ẹ̀rọ ẹgbẹ́bẹ́ ọdẹ tí ó tọ́jà ní sòndè máa pa mélòó ni wọ́n mélòó ni ìran bàbá wọn. Bẹ́ẹ̀ni orí rẹ̀ kọ̀kì orí rẹ̀ ó kọ̀kì Lógúndé o Lógúndé. tó báyìí ni ẹ ti ẹ̀dín ní alẹ́ rẹ gbẹdẹ. Kékeré wa lè yí. eléyìí náà kú òun kékeré tí mo mú èkú òun kékeré ó dàbí ẹni pé ìwọ náà ti ń gbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́. Nígbà tá a ti mọ̀ pé gbogbo mọ̀lẹ́bí Láolú òsì tó fẹ́ wá sí òun náà lọ ti ṣe. ọmọ bẹ́ẹ̀ olóṣì ayé àtọ̀run gbà ni wọ́n kàn ń bà mí jẹ́ káàkiri. ṣe èmi ò mọ̀ pé mi kàn mú mọ̀. mo ti rí nígbà tí èsì pé mo fọ́ lójú gbàtí èsì pé mo fọ́ lójú ṣé bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo àtẹ̀yìnwá yẹn Débọ́lá ni o Débọ́lá orin tí mò ń kọ lẹ́nu nù ṣùgbọ́n olórí burúkú wọn bí ọba ti fẹ́ ọ́n lù bí ọba dárin òní rẹ níbẹ̀ gbé. Lógúndé. èwo láriwo èwo ni gbé kiri èwo ni gbé kiri. Òkúròrò ikọ̀ ìjà mẹ́rọ̀rọ̀. Orí rẹ̀ sẹ́mi ló bá wí. Ṣé òróró sí mi ń tòótọ́? Ṣé òróró sí mi bá wọn? Ẹ̀yẹ náà dá. Sórí ntí ó kù mbẹ nísìnyí àní ìdí wàhálà kankan rẹpẹtẹ mọ́ kàdífà kífà ó sì sọ ohun tó fẹ́ sọ lọ́ba tán. Lógúndé èwo ń tọrọ fa kí tún ló kọ fa ń bẹ èmi ló yẹ ìtọ́sí ẹ jẹ́ ká pààyàn tí ká pàṣẹgbẹ́ kí ẹ bá yín bọ́ sórí ìtẹ́. wọ́n yẹn ṣe báwọn tá a bá dífà á ṣe bí wọ́n ti ṣe nìyẹn ó sì ṣe é ṣe kọ́mọ́ lè rí bó ṣe rí sórí tá a bá ti lè dífà kí fáwọn sì mú ọ lágá tí fáwọn bá ti mú ọ lágá báyìí kí gbogbo aráàlú rí i pé Ifá ló ń yàn ọ́ lọ́ba tán kò jù bẹ́ẹ̀ lọ. ẹ tó bá jẹ́ ti fa ni kò sí èmi ò kú àwọn àkéésì Ifá náà nǹkan tó dáa ni bẹ́ẹ̀ ni tẹ́ bá ti ṣe yẹn tán ẹ jẹ́ kí mi mọ ẹ kú mọ bí tẹ́sí máa rẹ́ mi. ṣé ọ̀dọ̀ pẹpẹ sípò yẹn ni. ibẹ̀ náà mo máa wà ibẹ̀ mo ti máa ṣe fàájì. ẹ kù. ẹjọ́ gbọ́dọ̀ láì ṣe fàájì lọ́jọ́ ni. wọ́n ti ẹ̀ṣẹ̀ gbé akàn ó pẹpẹ súpù dé ni ìyẹn náà máa wà ń bẹ̀ tẹ́lédé ó wà ń bẹ̀ tẹ́lẹ́jà bọ̀kọ̀tọ̀ tó ń gbé tọ́ yí máta. ṣé tó ń gbé lọ́wọ́ tọ́ yí máta ọ̀dà bẹ́ẹ̀. kaba yí máta kí ìgbín ó kó àtàdá níbẹ̀. ṣé wàá rí gbogbo àwọn yìí kékeré ni. ọkọ mi lọ́dọ̀ mọ̀ mọ́rẹ́ ọkọ mi lọ́dọ̀ mọ̀ mẹ́dẹ̀ ọkọ mi lọ́dọ̀ ká dọ́gbẹ́ sí ojú káká bí o ṣe rí. àgbàdo kò ní sẹ́rẹ̀ yìí bẹ́ẹ̀ bá ti fi ojú balẹ̀ dáadáa yìí tẹ́ ẹ ṣe dáadáa ẹ gbádùn mi bí ẹ ayé mi bọ̀ lẹ́jọ́ kú. bẹ́ẹ̀ ni. ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ náà. so ní láti kọ invitation letter sí mi kí n tó wá. kò sí yẹn náà ó kò jẹ́ pé táìmù tí ẹ wá yìí ọwọ́ mi di. ìgbà wo lọ́wọ́ ò kì í di. sista mi so kí la tún rí gbọ́ kí ló ṣẹlẹ̀. Daddy. mo sọ fún yín pé màá lọ rí wọn náà. Soon ṣé torí pé wọ́n ní kí n má bínú sí ìyẹn mi pé kí n kò sáré lọ máa rí wọn ni. mi ò sọ pé kò ṣe yẹn. wọ́n jẹ́ kí n ṣe tún ná. wọ́n jẹ́ kí n ṣe tún jù. ok. ó mọ nǹkan tọ́rọ̀ yìí máa di o ó dẹ̀ mọ orí èèyàn tí bàbá ẹ jẹ́ ok ó tán ni wípé nǹkan tí dáàdi ṣe ò dáa wọ́n fi wá sílẹ̀ ó dẹ̀ dùn mí àmọ́ wọ́n ti bẹ̀ wá
ìgbà wo la fẹ́ jáde? Wọ́n ti bẹ̀ wá jẹ́ kó tán síbẹ̀. So torí pé wọ́n ní kí n má bínú sìn ẹ̀yẹ́ mi pé everything ti tán nìyẹn. A ní kó má máa sọ bẹ́ẹ̀ mọ́ Junior. Mélòó láyé tá fẹ́ máa dira wa sínú? Ẹ wò, èmi ò dì wọ́n sínú, mi ò kàn lọ́wọ́ bá wọn ṣe wọléwọ̀dé mọ́. Anégé yẹn ni pé mo busy ju gbogbo yẹn lọ. Junior, àìmásìkò ló ń dààmú ẹ̀dá. Ṣé nǹkan tẹ́ bá wà nìyẹn? Kí ló tún kù? Ẹ wo jẹ́ àgbà pé gbogbo yẹn jọ Daniela ńkọ́? Daniela. Ó mà wá, ṣé bí wọ́n ló ń sanwó skul ẹ̀? Kò tiẹ̀ kí ń pè mí mọ́. Mo trust ẹ, ọmọ tó sharp. Anywhere tó bá wà báyìí ló máa ń like. Jọ ṣáà máa fi ìwà burúkú ẹ kọ́ ọmọ tèmi o. Kí ló dé? Ṣé ẹ ń pè mí ní bad example nìyẹn o? Tẹ́lẹ̀ ńkọ́. Ẹ wo ẹ fi yẹn lẹ́jọ́. Barrister, ṣé o rò pé tó sọ ẹ make sense báyìí? Honourable is the only chance we have and then we are done. Ẹ̀rí nǹkan tó ń lọ lórí social media ni wọ́n ti ń borúkọ yín jẹ́ lọ nìyẹn. And I was going to refute it. Mo fẹ́ sọ̀rọ̀ kí n sọ pé ipe kò rí bẹ́ẹ̀. You made me keep quiet. Honourable kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tá a bá take action now we will drown in litigation. Politician ni tó bá yá àwọn yòókù yìí máa bẹ̀rẹ̀ sí ń fojú sí yín lára. Then let me come out. Jẹ́ kí n bọ́ síta kí n pariwo pé irọ́ ni. Wọ́n rí gbogbo lẹ́tí fẹ́ ṣe gbogbo yẹn. Ẹ̀rí nǹkan tó ṣe fún pastor church yẹn ni. Talk less of you politician. Èmi kí n máa bá ọmọ kékeré yẹn sọ̀rọ̀ bí ẹgbẹ́. Honourable, nǹkan tẹ̀ ń tẹnu mọ́ yìí, nǹkan ló yẹ ká máa sọ. Ẹ understand ni? Tá a bá fún wọn ní nǹkan tó máa jẹ́ kí inú wọn dùn. Wọ́n á balẹ̀ jẹ́ o. Nonsense! What are you telling me? Why did I pay you in the first place? What's your job? Kí ni iṣẹ́ ẹ? Iṣẹ́ kí ló gbà? Lọ́ọ̀yà ni ẹ́. Kó o lè protect mi, káṣírí mi máa hàn sára bí ẹ lójú. Kí ni ìyá mi máa yọkọ ni? Exactly what I want to do. Let me be your lawyer. Ẹ jẹ́ handle ẹ̀. Ẹ filẹ̀ fún mi. Wait, what? Mediation's my foot. Honourable, ṣé lè sàn ju ká lọ sí ilé ẹjọ́ lọ? Tí mátà ẹ bá lọ sí trial, á ga jù báyìí lọ o. Oh, I see. You are afraid. Àyè ń já. Ẹ̀rù ń bà ẹ́ pé kí ọmọ kékeré yẹn má lọ win ni. Honourable, mátà yóò ń ṣe pé o máa win àbí kò ní win. Desperation tó ń dùn láti bá ti ń jẹ́ kì í ṣe kéré o. So what gives you the assurance pé ó máa gbà fún ẹ? Ṣé mo ti pè é? Ẹ fi yókù lẹ̀ fún mi. Who is he? He's a small boy. What does he know about law? Mo ekele ló máa ń misbehave. Wọ́n ẹ fi lẹ̀ jàre. Ifá ti sọ̀rọ̀ o. Kẹ́yìn kan tó wí àti mọ̀ pé Ifá ti sọ̀rọ̀. Ìgbàra ti débi tí mo ti wojú yín nínú mi ti ń dùn. Àti mọ̀ pé Ifá ti sọ̀rọ̀. Kò dẹ̀ sẹ́ni méjì tí Ifá máa mú náà kọjá Débọ́lá lọ. Ọpẹ́ ni fọ́lọ́run, ọpẹ́ ni fún Ifá. Ifá àtọ̀dọ̀ yín. Gbogbo èyí tẹ́ ẹ wí ẹ̀jẹ̀ wà lọ́dọ̀ yín. Lẹ́yìn ìgbà tí mo bá Ifá sọ̀rọ̀, tí mo bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ tán, ó pọn dandan kí n gbé àwọn ìgbésẹ̀ kan gbogbo rẹ̀ tó lójú tán pátápátá. Ẹ wà lọ, ẹ padà wá, ẹ wà gbábọ̀. Ṣáwọn alálẹ̀ tún fòlùlù fọ̀hún tá a fi tún lọ tá a tún máa padà wá. Ṣé kí n mẹ́kùn kọ́ dàmọ̀tẹ́kùn mọ́ mi lọ́wọ́ ni? Kíní kan bọ́ tẹ̀ bọ́ o. Èmi tẹ̀ ti rọ́tẹ̀ inú ọ̀rọ̀ lẹ̀. Ṣé ibẹ̀ ni wọ́n ti gbọ́ tẹ́lẹ̀? Wọ́n gbọ́. Wọ́n dẹ̀ ní kẹ́ fún wa lésì. Wọ́n sì ní ìṣèwádìí iwájú sí. Lẹ́ẹ̀kejì, àwọn alálẹ̀. Ilé tó ń ṣe méjì bẹ́ẹ̀. Torí pé wọn ò fẹ́ kí n mẹ́kùn kó wá dàmọ̀tẹ́kùn mọ́ mi lọ́wọ́. Àwọn alálẹ̀. Kò burú ọ. Ẹ̀wà já máa relé. Àìléyà. Wọ́n ní ká lọ ká tún padà wá. Wọ́n fẹ́ nígbàgbọ́. Nígbà tí Ifá ti sọ̀rọ̀ tán. Fẹ́ nígbàgbọ́ náà. Bẹ́ẹ̀ bá ti jáde, ẹ bá ń padà rán dìbò dé. Ẹran máa wọlé. Ẹ ṣeun. Ó
ó ti yá. Àbálálẹ̀ ti pé méjì ni. Járe lé. Kò sí wàhálà. Borokini. Bah. Mo gbé ebi àti máa pa ẹ́. So, báwo dé ni? Yeah. Wọ́n sọ pé ó ti ń respond sí treatment. That's a good news. Yeah, it's good news. Gbogbo tó wà lábúlé tó kàn wọ́n pariwo. Òun fẹ́ wá síkò, òun fẹ́ wá síkò. Àfi bí èpò ń lọ sílùú òyìnbó. Kò easy náà. Kéèyàn kàn jókòó sábúlé. Man disturb mind processing, thought process. Anyway, I feel like tí mo kí n ti jẹ́ kó rọra, stay back. Mo feel pé èmi gangan ni first problem because tó bá jẹ́ pé abúlé ló wà tí ó wà sẹ́kọ̀ọ́, gbogbo kíní yóò ní ṣẹlẹ̀ sí àìfi. This is waiting. Don't be too hard on yourself. Don't be too hard on yourself. Look, need to really that. This is not the time for this. No, then mo fẹ́ kó. It's okay. Go in search of the scholarship. It's okay. It's okay. Need anything. Need properly. Mo bá lawyer honorable sọ̀rọ̀ lẹ́nu. Yes, wọ́n lè cover for mediation. No. Afe, this is why I'm only trying to bury this case. Timi, I'm a law. Surely nǹkan kíkan tí mo bá sọ, la máa fi ṣe wọn pa. Ṣùgbọ́n, come on. Oyeniyi, ìtò ń sọ yìí ò kì í ṣe ìwà. What are you saying? Bàbá ẹ ni ó dẹ̀ gbọ́dọ̀ lọ wò lẹ́wọ̀n. Oh, let me tell you, ìyẹn okùn ẹ. Àárín èmi àti bàbá ẹ nìyẹn wà. Oh. Tí ẹ dúró ná. Ṣé o máa gbọ́ ọ̀rọ̀ sí ìyá ẹ lẹ́nu? Àbí tinú ẹ ló fẹ́ ṣe Oyeniyi? Ó dáa. Mo ti gbọ́. Mrs. Araba. Ex-wife, please. So kí ló dé? General Olúfẹ́mi Araba kú sẹ́wọ̀n láàárọ̀ yìí. Are we? Take it easy. I could be there for you. Ẹ máa ní láti take it easy, ma. Are we? Try láti take it easy. That I'm always with you. Ayọ̀ ọkàn mi. Take it easy, ma. Olólùfẹ́ ọkàn mi. Ma, Dr. Ferry. Okay. There she comes.
the gentleman. You sent for me, sir. Dr. Debbie, àwọn ẹni wá láti MDC. Oh, ṣé wọ́n fẹ́ wá check license wa ni? Actually, ìwọ náà béèrè. Okay. Yeah. Ó ti wá sí notice Medical and Dental Council Nigeria. That's you, Dr. Debbie, and practice pẹ̀lú fake license. But that is not possible. She be office in on Motishe and one stout man. Mr. Adedimeji, right? Yes, Mr. Damilola. And when you want me she Mr. Adedimeji like so. Moreover, there was a process, but you skipped the process. Dr. Debbie, it's time to pay for your crimes. Ha! Borokini. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Borokini. Those are the terms of settlement. Client yín, I issue public announcement. I dey apologize fún gbogbo rògbòdìyàn tó dá sílẹ̀ yìí. And in exchange, we will... Excuse me, what are you saying? Let me finish. Client me honorable, wọ́n ti agree láti ṣètọ́jú girl yẹn and even add extra cash for gbogbo mental and emotional stress to go through. Of our name. Mo ẹ̀jẹ̀ ń bí sórí ẹ̀yin méjèèjì pé ṣá. You have no idea who you're talking to. Ẹgbẹ́ gbogbo ẹni sọ̀n járe. Oh, many tó ń bá sọ. Ẹgbẹ́ ẹni sọ̀n, ta ni yín? Ọ̀nù ọ̀mẹ́ tó ń bá sọ, ta ni yín? Eré rẹ̀ ló pa wá ṣe ń bí ni. Kí ni gbogbo trash? Mo sọ fún yín pé ìyá ọmọ ń jẹ mí ni. Lawyer ni mo bá lọ́rọ̀. Mo understand nǹkan tó ń go through. You are full of emotions right now, so I understand all your emotional outbursts. Junior, your paper here. I'm still reading. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ òní